أسرة لمحبوب طورا عشتم بالخير دهرا أنتم لله قوم ورجال لبر زخرا ما لكم غير المرا ثم أتبع سببا آتينا من لدنك رحمة وإلنا من أمرنا حتى إذا بلغ بين الطرفين قال أبوك وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا آتينا من لدنك رحمة وإلنا من أمرنا رشدا قال أنا مكاني في ربي خير فأعينوني بقوة أجل بينكم وبين أمراتنا آتوني زبر يدي حتى إذا سوى بين الشرفين قال انفخوا قال قال آتوني غفر قال كترا فما استطاعوا أن يذهبوا وما استطاعوا له نكبا قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكاء وكان وعد ربي حقا. ربنا آتنا orí tí ọlọ́run fi wọ́n ṣe fáyé ọlọ́run má ṣàjẹ́kẹ́ mi wọ́n gbé ẹ ṣàmì dáadáa bí àwọn náà bá rí òjókòó yìí tá a bá rí òjókòó mi á rí i pé ntí ọlọ́run fẹ́ lò wọ́n fáyé tó pọ̀ ni ntí wọ́n fẹ́ ṣe fáyé iṣẹ́ tó pọ̀ ni iṣẹ́ tọ́lọ́run rán wọn sáyé iṣẹ́ tó pọ̀ ni tí iṣẹ́ náà ó sì káàkiri gbogbo àgbáńlá ayé á wá rí pé nínú àwọn irinṣẹ́ tọ́lọ́run ti fún wa a tún nídìí irinṣẹ́ méjì kan ká tún mọ̀ bí lọ́dọ̀ ọlọ́run gbogbo ìgbà kọ́lọ́ba àṣàlékún ẹ̀ fún wa. kí ni irinṣẹ́ náà òun náà ni àlékún ẹ̀ ní gígùn ọlọ́run má jẹ́ kí wọ́n kú lójijì. ọlọ́run má dẹrù wọn lójijì. má wá jẹ́ kí wọ́n kú sọ́nà bí èéfín. kọ́lọ̀ irinṣẹ́ náà jẹ́ gbogbo bí tọ́lọ́ fẹ́ jẹ́ kí wọ́n rí jẹ́. bẹ́ẹ̀ náà la tọrọ àlàáfíà tí wọ́n iṣẹ́ tó bá yẹ kí wọ́n ṣe nínú ilé tí wọ́n máa rí inú ilé ṣe iṣẹ́ tó wáyé kí wọ́n ṣe níta tí wọ́n máa rí ta ṣe. bálàáfíà ò bá sí iṣẹ́ tó yẹ káwọn ẹni ọlọ́run jẹ́ níta wọ́n kàn máa ráwọn ẹlòmíì lọ ni wọ́n nílé lọ. bẹ́ẹ̀ sì rẹ pẹ́sẹ́nsì wọn gangan náà làwọn èèyàn nídìí ọlọ́run àlàáfíà tó nara tá ọlọ́run sábà ṣe fún wa. àìníṣẹ́ ẹlẹ́kẹta ọ̀pọ̀lọpọ̀ àrísìkí ọlọ́mọṣàbà ṣe fún wa. la ilaha illallah lápapọ̀ wa kí a ṣe bisimilayi kan iná àtúndé fún wa bàbá wa ọlọ́mọ gbogbo ń tààtọ̀ ọlọ́mọṣàbà ṣe bẹ̀ fún wa. bisimilayi rahman rahim inna àtọ̀yìnà kàlẹ́kọ̀ọ́sàr fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. mo tara wọn mo kí àwọn àlùfáà wa àgbà tí ajọmọ ń pa ìlọ́dọ̀ bàbá wa lórí gbogbo ìgbà ọlọ́mọṣàbà ṣàlékún dára fún wa ọlọ́mọṣàbà ṣàlékún mọ́lẹ̀ ọ̀la ìlàhìlà. mo wá tara ti bàbá ní ṣókí ká lè gbádùn àwọn bàbá dáadáa mo tara ti bàbá mo kí gbogbo tí ń jẹ́ àlùmábò pápátá lọ́mọdé wa lágbàlagbà yúùtù ni mo mí lọ́mọdé o pẹ̀lú gbogbo àwọn àgbàlagbà àti gbogbo ibi tí branch dé tí ní Da'watul Haqqi ní ọ̀sẹ̀ tó kọjá bàbá jẹ́ kó yí wa pé tọ́ba ní alihamudulilá ẹ̀kọ́ méjì lọ́lọ́run fẹ́ ká mú nínú ẹ̀ kọ́lọ́n tó lè mọ dúpẹ́ fúnra ara rẹ̀ òun náà ló ṣe nǹkan òun náà ló tún wá ń dúpẹ́ fúnra ara rẹ̀ bàbá ní jẹ́ ká mọ̀ pé ó ń túmọ̀ pé ta'aziman ọlọ́run jẹ́ ká mọ̀ pé bóun ti tóbi tó ni ẹlẹ́ẹ̀kejì wa ta'aliman ọlọ́run tó wá ń kọ́yàn lẹ́kọ̀ọ́ pé gbogbo ẹni bá ṣoore fún yàn èyàn máa ń dúpẹ́ ni. Ẹnu mi ò gbà láti dúpẹ́ torí pé àwa fúyẹ́ a máa lọ́mọ nǹkan tó wúwo bàbá wa Al-Mahbub ẹnu wọn náà ni mo fi ń dúpẹ́ fún gbogbo Al-Mahbub pápátá látòkè délẹ̀ mo dúpẹ́ fún yín o mo dúpẹ́ ọlọ́run máa san yín lẹ́san dáadáa ọ̀nà tóníkálukú wa ti ń rówó ọlọ́run níjó di láéláé ọlọ́run àbá níwájú ọlọ́run gbogbo àwọn tí wọ́n wá ìrọ́pẹ́ nìkan kò wá torí pé ìwà bẹ́ẹ̀ náà fadul kifai ni idha qama bi ilbad sakọtọ anilba kì í gbogbo wa náà la wa
mo dúpẹ́ fún yín ọ̀nà ọ̀wọ́rẹ́ ọlọ́run jẹ́ kó pọ̀ nínú ọ̀rọ̀ wa ọ̀la ilaha illallah ọ̀la muhammadu rasulullah lórí náà kí a ṣe bisimilayi ká iná àti iná fún gbogbo àlùmọ́bù fún náwó fún náírà tẹ́ ṣe fáwọn tá a jẹ́ nǹkan kan yìí ẹ̀ kú mọ̀ wá rí bàbá lẹ̀ mọ̀ rí bí ìbá ṣe bàbá ni tala wa gbogbo tẹ́ ṣe ní bàbá náà lẹ́ ṣe fún ọlọ́mọṣà wọlé abẹ́ ọlọ́mọṣà wọlé àpò wọn wọlé àwọn tó wọ́n bí wọn níwájú ọlọ́run oníkálukú wa ní kínírà kó àtijọ́. bisimilahi inna atoyina bisimilahi rahman rahim. inna atoyina kalikawusa wasalli lirabbika wanhar inna shani'aka huwal abtar. kí 1000 ni wọ́n fi ṣẹ̀mí lọ́wọ́. ajaka àwọn olùsúnmọ́ mi lọ́wọ́ yìí. wọ́n sì bí muhammadu ọlákùránì ọ̀rọ̀ olúwa lóra wá tí a tẹ̀ ajaka padà ló fi fún ọlànà bí muhammadu ọlákùránì ọ̀rọ̀ olúwa. àwọn bá ní ọ̀rọ̀ bí orí dá ṣe bá wọn náà bí máa kọrin ṣe bá wọn náà níjọ́ ọkùnrin báwo lọkùnrin wọn ṣàlóbìnrin wọn kò bèrò kí wọn fowó sọlẹ̀ kó ẹ máa rò kúrò falẹ̀ gbogbo ẹ̀jẹ̀ aráyé jíṣẹ́ olúwa ọwọ́ àdúrà wa tí a tẹ́ máṣáká ọ̀nà ló bí fò ọ̀làná bí Muhammadu ọ̀làkùránì ọ̀rọ̀ olúwa. nísìnyí tó tó mọ̀ lọ sí ọ̀dọ̀ àwọn bàbá wa láti lè kẹ́kọ̀ọ́ bí a ti máa ń kẹ́kọ̀ọ́ ní gbogbo ìgbà ọlọmọṣẹ jẹ́ kí a rí wọn pẹ́ wọ́n tó fún bí mọ́ọ́lá. أجل مالك ربنا سيد زعامة والتف بمولاي نجل مالك ربنا سيد زعامة وطوله إلهي حياة شيخ بالأمن والخير وسلامة فاحفظه يا ربي من شرور وكرمه بشرف في الرسالة كني بابا وأبقي وأزيد على على كل شكاوى والتف بما لا ينجل المالك ربنا سيدنا وصل يا ربنا وسلم على حبيبك الشفاء والتف بمولاي نجل المالك ربنا سيدنا مولاي مولاي لا تبالي لا أنت في العلو والتف بمولاي نجل مالك ربنا سيد سادة. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. ọpẹ́ ni fọ́lọ́run ọba tí ní gbogbo àgbáńlá ayé. الحمد لله رب العالمين. ọpẹ́ ni fọ́lọ́run ní kọ̀kọ̀ ní gbangba ọba tí ní gbogbo àgbáńlá ayé. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. رب العالمين. a ní nǹkan míì tí a fi bẹ̀rẹ̀ ìjókòó tí ò ní Allahu Akbar. yàtọ̀ sí gbólóhùn ọpẹ́. alhamdulillah. bó tiẹ̀ ṣe pé òun náà ni gbólóhùn tí a fi ń bẹ̀rẹ̀ gbogbo ìjókòó òun náà ni gbólóhùn tí gbogbo ẹ̀dá tí Ọlọ́run bá ní kó láròjinlẹ̀ ni wọ́n gbọ́dọ̀ máa fi bẹ̀rẹ̀ gbogbo ohun tí wọ́n bá ń ṣe. gbólóhùn yìí òun náà ni gbólóhùn tí Ọlọ́run bá fi bẹ̀rẹ̀ gbogbo nǹkan gẹ́gẹ́ bí afá Muhammadu Awwal Tajidini ṣe wí gbólóhùn yẹn wípé yóò máa jẹ́ ta'liman wa ta'ziman.
ọlọ́wọ́n bá fúnra rẹ̀ ó bẹ̀rẹ̀ gbogbo nǹkan pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin ó parí gbogbo nǹkan pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin òun ló fà á ló fi jẹ́ pé nígbàtí àwọn ọmọ náà bá wọ iná tí àwọn ọmọ àlìjọ́nà àbí ká pé àwa ọmọ àlìjọ́nà nígbàtí a bá wọ àlìjọ́nà tán a ní kírun mọ́ a nírun kankan tá a kì fún Ọlọ́run tá a bá wọ àlìjọ́nà tán a ní gbàwẹ̀ mọ́ a jẹ gbèsè àwẹ̀ kankan nǹkan méjì péré ló wá kù tá a máa ṣe fún Ọlọ́run tó túmọ̀ sí pé nǹkan méjèèjì yẹn ni Ọlọ́run fi bẹ̀rẹ̀ ayé tí ń túmọ̀ sí pé nǹkan méjèèjì yẹn náà ni a ṣe gbẹ̀yìn kí nìkan ọ̀hún wa akhiru da'wana anil hamdulillahi rabbil alamin wa akhiru da'wana anil hamdulillahi rabbil alamin. Gbogbo ohun tí a bá ti ń fẹ́ ṣe nígbàtí a bá wọ àlùjánnà tán alhamdulillahi rabbil alamin òun náà la máa fi ṣe ìhun tá a máa ṣe tí a bá dé àlùjánnà a máa dúpẹ́ a sì máa fẹ́yàwó. Allahu akbar. Nǹkan méjì náà ni ó kù fún mùsùlùmí tó bá wọ àlùjánnà kò ní sírun mọ́ kò ní sáwẹ̀ mọ́ kò ní sí kàkà mọ́. Inú bó mo ti rí. Nǹkan méjì náà ló kù tí ó máa ṣe kílà àkọ́kọ́ yóò máa dúpẹ́ fọ́lọ́run ẹlẹ́ẹ̀kejì á sì máa fẹ́yàwó. Ìyàwó fífẹ́ Allahu akbar. nínú ìbáàdà ni. Ká fẹ́yàwó nínú ìjọsìn fọ́lọ́run ni. Bí ẹ̀dẹ́ ènìyàn bá wá ń bẹ láyé tí ò bá mọ̀ ní ìbáàdà ńgbà tí ń bẹ láyé ó di dandan kó mọ̀ ní ìbáàdà ńgbà tó bá dálé Jánnà. Allahu akbar. A fẹ́yàwó àmọ́ ní bímọ. A fẹ́yàwó tá a bá wọ àlùjánnà. A máa bá àwọn obìnrin wa níṣàní. Àmọ́ kì í ṣe pé àwọn obìnrin tá ń bá níṣàní yóò wá máa lóyún yóò wá máa bì. Ìyẹn ò sí lálùjánnà. Ìyẹn ò sí lálùjánnà. Nípa wípé kí àwa wo mọ́ máa bì kó mọ́ máa síntọ́ náà lọ ṣe ní kókó ń bẹ nígbà tí nǹkan dúró sí lára. Allahu akbar. Tora àyè wọn ṣe àyè gbin. Mo rò pàfà ń gbọ́ dáadáa. Allahu ta'ala ankum. Gbólóhùn ọpẹ́ Alhamdulillah. ló gbé wa lọ sí ibi ilé ìtàwé. Nípa pé tá a bá fẹ́ bẹ̀rẹ̀ wá sí lówóró tá a bá ń dúpẹ́ alhamdulillahi rabbil alamin lẹ́ẹ̀márùn-ún ọ̀pọ̀lọpọ̀ lè má mọ ohun tí ó bá wá àbí ohun tí ó ṣe déédéé. Ó dáa bàbá gé kéékèèké tawlan wa aradan wa tulan ń ṣe déédéé adẹ́rà márààrún. Allahu akbar. Kò sáyé láti yanjú yín o. A mọ̀ fẹ́yàwó kódà ìyàwó tá a kọ́ ṣe tá a bá dé àlùjánnà ìyàwó Ànábì Muhammad lákọ̀ ṣe. Nìkan ànábì lákọ̀ọ́kọ́ ṣe tá a bá dé Ànábì ó kọ́ ṣègbéyàwó Allahu akbar. tèmi àti ìwọ náà sì wà ń bẹ̀. Ká jẹ́ àlejò. Ànábì ó ṣe ìyàwó yóò ṣe ìgbéyàwó Àsíà àti Mọ́ríámù. Radiyallahu ta'ala anhu. Nígbàtà àwọn tí wọ́n ń dẹ̀sìn láàmú wọ́n lè nírọ́ ní gbogbo ẹ̀. Wa idha qila lahum la tufsidu fil ardi qalu innama nahnu muslihun ala innahum humul mufsidun. Walakin la ya'lamun. Àyà Kùránì ni gbogbo àyà àwọn èèyàn wà máa tú sí pé àwọn kèfèrí lọ́lọ́run bá wí, àwọn Mọ̀júsí lọ́lọ́run bá wí, àwọn Nàsárà àìmọye àyà mi ń bẹ Ọlọ́run ò bá Mọ̀júsí kankan wí, Mùsùlùmí ẹgbẹ́ wa gan náà ní ń bá wí. Wa idha qila lahum àwọn táwọn wí yìí
nígbà tí wọ́n bá ń kìlọ̀ fún wọn tí wọ́n bá ń sọ fún wọn pé lẹ́tùsìdú fil ardi ẹ má borí ilẹ̀ ọlọ́run ọba jẹ́ kọlu ìhun tí wọ́n á wí ni pé innama nahnu muslimun. wọ́n náà gan làwọn tó nílẹ̀ ṣe irú àwọn yẹn náà làwọn tó ń sìn ṣe wọ́n sì ń bàjẹ́. ala innahum humul mufsidun. ọlọ́run ní ẹyẹ tẹ́tí ẹgbọ́ ẹ sọ fún iná humul mufsidun. ìdẹ̀jẹ́ ni wọ́n irú wọn náà wọ́n ń bẹ̀sìn jẹ́ ni nígbà onígbò mú gbóngbó sọ́wọ́ ọ̀tún tó wá mákàrà sọ́wọ́ òsì tó wá nípa ọmọ wá gbà kódà kò ní kí ẹran wá gbà kò ní wá kó máa ní èèyàn torí rẹ̀ pé. Allahu akbar. walakin la yash'urun. ọmọ bẹ́ẹ̀ bá wọn lé àwọn èèyàn kó nú ẹ̀sìn ni o. Allahu akbar. gbogbo àkàtàkìtì wọn mú gbogbo nǹkan ní kólekóle wọn mú gbogbo nǹkan ní kólekóle kódà ẹnìkan sọ̀rọ̀ kan fún mi ní àná lórí fóònù bí 11 o'clock lálẹ́ ni ló sọ fún mi ó ní ọmọ àwọn wà ní school kan táwọn mọ̀ lọ ó ní wọ́n wá ní kí ọmọ kankan ó máa kí oríkì ìyá rẹ̀ wọ́n bá ti pè ìyá kan jáde wọ́n ní kí ọmọ rẹ̀ kì í wọ́n ní ni ọmọ bá ń kí oríkì ìyá rẹ̀ wọ́n bá sì ti jáde wọ́n bá ti kí oríkì àwọn ìyá ìnáwó àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn wá wọ́n ní lọ́mọ kan bá fẹ́ kí oríkì yẹn nítorí ó kì í fún mi àwọn ìlú tán jẹ́ ìlú yẹn náà wà níbí dáadáa wọ́n ní lọ́mọ bá kí oríkì yẹ wọ́n ní ní àwọn ará bí ìdẹ́ lọ nílé ìwé wọ́n ló bá lé obìnrin yẹn lékúlé àmọ́ ní obìnrin yẹn iṣẹ́ aṣẹ èèyàn ni ó yẹ kó fojú ọláàfà yẹn gbolẹ̀ ni wọ́láì àmọ́ obìnrin yẹn lẹ́kọ̀ọ́ ni ó lẹ́kọ̀ọ́ ni ẹ̀kọ́ tó ní ìfi ń wo tọ́lọ́mọ lára nígbà èèyàn bá dójú tí èèyàn gbangba àmọ́ obìnrin yẹn lẹ́kọ̀ọ́ ló fà á tó bá jẹ́ pé obìnrin tí ò lẹ́kọ̀ọ́ bíi tiẹ̀ ni yóò yọ kó jáfa kó yóò tẹ ojú ẹ̀ mọ́lẹ̀ wọ́n nílò léńdekúlẹ̀ pé àwọn òfin ogorú yẹn ń bí ṣé kí ló ń da ẹ̀sìn àti àkídà papọ̀ mọ́ra wọn gbogbo tí ò jọra wọn ni wọ́n ń dà papọ̀ mọ́ra wọn kódà àwọn lárúbáwá tẹ ní nkásá yìí wọ́n ní ẹnì kankan lóríkì tí wọ́n fi ń kí ilé rẹ̀ àwọn lárúbáwá àfà àrùn làbó ti rí nù sà. kí ló fà dáyé àfihàn ẹnìkan tó ń jẹ́ Ibn Asadi yóò fi ẹ̀fí irọ́ ní sùúrù àfa òṣèdè ò ti ń bẹ́. a'anakumullah. wíjíà kankan ni àwọn orúkọ kan bẹ táwọn Lárúbáwá máa ń jẹ́ tó máa ń jẹ́ tààkì àwọn yẹn là ń wí má sọ táwọn kẹ̀lìbí àná àwọn tí kí ló fà á táwọn Lárúbáwá tí ó máa jẹ́ Asad tí ó máa jẹ́ kìnìún tí ó máa jẹ́ Shaddadu ẹni tó le koko bí irin gbogbo orú rẹ̀ náà ní bẹ nílẹ̀ Yorùbá àmọ́gbà orí àwọn èèyàn ò pé nígbà wọn bàbá kí ilé tí wọ́n sì oníbọ̀ ṣe ń kì wá wọ́n á kí àwọn ọmọ bó kí ìjà ni ọmọ bó kí ìjà ó yẹ kó mọ̀ kó ní bí ẹnìkan farabalẹ̀ ná ó yẹ kó mọ̀ kó ní ọ̀ ní bí èèyàn kan nínú ilé yẹ kó jójú èèyàn. Allahu akbar. akin máa ń bí akin ni. ó yẹ kó mọ̀ pé jàbánù tó bá ti rí nínú ìdílé yẹn bóyá máa lè bẹ̀ ni. gbogbo ọni tó bá ti jẹ́ ojo nínú ilé òun ẹ fura sí i. àmọ́ ojú ilé wa kì í bomi ìsìn. Allahu akbar. ó yẹ kó mọ̀ pé bẹ́ẹ̀ náà ni bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run àtọ́ fi ń dẹ́nu tẹ́lómi fi ń jẹ́ Asad tẹ́lómi ń jẹ́ Shaddadu ata Umar kí ni túmọ̀ tẹ́ bá lè wa nílò gata istilaan kí ni jẹ́ Umar kí ni jẹ́ Hamza kí ni jẹ́ Abbas gbogbo àwọn orúkọ yẹn bí akin. orúkọ tí ń túmọ̀ pé àwọn ẹni yìí akin ni wọ́n. àmọ́ ọ̀rọ̀ wọn kọ́ la fẹ́ sọ lónìí. àná ni Ambali speaker ló jẹ́ ká mọ̀ pé ọ̀rọ̀ independent ni àwọn fẹ́ ká sọ lónìí. ẹni tí ó bá ṣiṣẹ́ Ambali nínú yín kò ti mọ́ múra lẹ̀ o ìmẹ́ni tí ó ṣiṣẹ́ rẹ̀ o àmẹ́ni tí ó bá ṣiṣẹ́ rẹ̀ nínú yín kò ti mọ́ múra lẹ̀ torí mo rí pé kò wá nídìí kan àbí kejì toró pè mí bí ìjẹta àbí ìjẹrin kullukum maridun illa man shafaytuhu ọlọ́run bẹ̀. gbogbo wa pátápátá aláàárẹ̀ ni wá táwọn ọṣẹ aláàárẹ̀ wa táwọn bí gbogbo wa ṣe wà yìí kò sẹ́nìkan tí ò ní nǹkan kan tó ń rán. à ń wọṣọ lé à ń rìn pẹ̀lú rẹ̀ káàkiri ni. orí tèmi bá lo gíláàsì ń sẹ lómi lè rò pé bóyá ti fashion fashion sì kọ́ kì í ṣe pé yìí lè ka kíní láì lo kíní o àmáfà yìí òun ló kó mi sí wàhálà àtàwọn bíi tiẹ̀ nígbà èèyàn bá ń rìn lọ tó bá wá ń gbọ́ kokoko ẹsẹ̀ nìkan níbi gìgìrísẹ̀ rẹ
ó yẹ kó o mọ̀ pé kò yẹ kó o dúró nítumọ̀ rẹ̀ nígbà mo wá ń gbọ́ kókókó ẹsẹ̀ ogboru wọn bí ẹsẹ̀ mi lèmi náà fi wá ń katira ogboru wọn mo wá ń gbọ́ kókókó ẹsẹ̀ wọn wá ń kan ẹsẹ̀ mi lẹ́yìn gbogbo wọn ti mọ ara wọn bẹ́sẹ̀ wọn ṣe wá ń kan ẹsẹ̀ mi lẹ́yìn ó dá bó ṣe rí nìyẹn kullukum maridun. gbogbo wa pátápátá la láàárẹ̀. ó ní mo fi ní gíláàsì tẹ́mi lò kì í ṣe pé bóyá eléyìí ń ṣe àbùkùdùsí ló lè rà bó bá wá rí tó bá wá fáìn òun ló yẹ kó o bú ó yẹ kó lè wò yìí tí ò fáìn ni káwọn èèyàn lè bá a mọ̀ pé kì í ṣe pé mo fi ń ṣe fáàrí àmọ́ tó bá ti wá rí tó wá fáìn òun ló fà á. wọ́n ní bẹ́ẹ̀ náà fáìn ní sa. gbogbo oníkálukú ní wà ní ibẹ̀ kan tí nǹkan kan ti ń ṣe ọlọ́run ni kó má ṣàìwò gbogbo wa sàn. àmín. àárẹ̀ tó oníkálukú ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni. àná ni ó wá jẹ́ kí n mọ̀ pé ọ̀rọ̀ istiklal òmìnira. istiklalu kudusu kí ni jẹ́ istiklalu. ẹ dìde kẹ́ sọ. bí a kàn gbé máìkì wá fún. wọ́n ní kí ni túmọ̀ àlè istiklalu. àná ló wá jẹ́ kí n mọ̀ pé ọ̀rọ̀ istiklalu ni a sọ. òmìnira. àwa kàn fẹnufẹ́ níwọ̀nba nípa wípé òjò ti rọ̀ lórí ọ̀rọ̀ yẹn ní Lutfullah. Bàbá ti sọ yìí tó pọ̀ ńgbà Mọ̀lánà ti sọ yọ gbogbo yìí tí wọ́n sọ lórí àtúgbọ́dọ̀ sọ nǹkan kan lórí rẹ̀ mọ́ al-istiklal. òmìnira. kí ni ń jẹ́ bẹ́ẹ̀ nǹkan mi yóò máa nídìí kéèyàn túmọ̀ rẹ̀ ní lugatan wa istila'an wa shar'an. ìka mi yóò máa níbi kíyàn tu lédè yóò máa níbi kíyàn tu ní linguistic aspect nǹkan mi yóò sì máa níbi kíyàn tu kíyàn tọwọ́ ẹ̀sìn bọ́ ni yóò fi rí tu. nǹkan mi sì ń bẹ béèyàn bá tu ní lugatan yóò bá ihun tó wọn ni wá àmọ́ bẹ́ẹ̀ bá ní kẹ́ ẹ̀ lè tu ní shar'an ó lè ṣe é ṣe kó má bá ohun tó wọn ni wá. nǹkan mi bí a bá tu ní tèdè ó ṣeé ṣe kó gbá ohun tó wù ní wá bí a bá níyàn ó fi yí òun tọwọ́ sẹ̀rí àbọ̀ nígbà míì ó lè má papọ̀ mọ́ tó wà lẹ́mìí èèyàn. nǹkan mi sì ń bẹ ní gbogbo wíjíà àti shar'an ni lugatan ni istila'an ni gbogbo bí tó bá fi tu ìtumọ̀ rẹ̀ ò ní dà. nǹkan mi ti wà gbogbo aspect tó wà láyé tó bá fi tu ìtumọ̀ rẹ̀ ò ní dáa. nígbà tá a bá ní wailun nísìnyí ní lugatan ìtumọ̀ ó ló mú wa. tábà wá bẹ́ẹ̀ ni tábà wá ní istila'an kí ló mú wa tábà wá ní shar'an kí ló mú wa. kí ló wailun náà ni gbogbo ohun tí ó máa bọ́ sí náà kì í ṣe nǹkan kan tí ó bá nǹkan kan mọ́ bó ṣe rí nìyẹn àmọ́ lónìí a kò sọ̀rọ̀ díẹ̀ àyà 6 àbí 5 ni gbogbo àyà táfà náà sì ní àáka lónìí inú súrà ẹyọ kan náà sì ní a ti ka gbogbo ẹ̀yìn kò sí mílẹ̀ nǹkan mo wá ń sí Kùránì fúnra ra mi àyà 5 àbí 6 inú súrà ẹyọ kan náà ni a ti ka gbogbo ẹ̀ níyì tí a sì gbìyànjú láti má fẹ́ yà káàkiri káwọn èèyàn ó lè bá a rí ihun tí wọ́n fẹ́ mú Ọlọ́run bá sì sọ gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ ní ìta fẹ́ mẹ́nu lé ní ọ̀nà òwe ni ọ̀nà òwe tọ́lọ́run fi sọ náà ni àwa náà wà fi sọ sọmọ pé Suratul Nahl oyin kọ́ ní jẹ́ bẹ́ẹ̀ inú rẹ̀ ni Ọlọ́run ọba ti jẹ́ ká mọ ọ̀nà tó ń gbà ránṣẹ́ sí àwọn oyin àmọ́ àkànfẹ́ lè mú nǹkan nínú ẹ̀ lónìí ni ìjọ tọ́lọ́run bá ní ká kéwú débẹ̀ bóyá ní Dáwàtul Haqq àbí ní wàásì míì náà bẹ́ẹ̀ ni a máa mọ̀ pé gbogbo nǹkan pátápátá
ní tí ń bọ̀ níjọ́ tọ́lọ́run bá ti dá ayé. A'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir Surah rahim. An-Nahl, Quran 16, verse 112. Má ti bẹ̀rẹ̀ láti 112. Anakumullah. Ọ̀ tó dé èmi ti máàkì 74. fala tadribu lillahi al-amsala inna Allaha ya'lamu wa antum la ta'lamun. أعوذ بالله من الشيطان الرجيم. Ìbẹ̀rẹ̀ yẹ ká ti bẹ̀rẹ̀. آية بسم 74. الله الرحمن nínú Suratu الرحيم An-Nahl. وبه نستعين gbogbo àtàwọn ní kò ní lórí عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما فلا تضربوا لله الأمثال إن الله يعلم وأنتم لا تعلمون fala tadribu lillahi al-amsala. الله أكبر. Ibi Ọlọ́run bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀, أعانكم الله. ibi Ọlọ́run bá ti bẹ̀rẹ̀ ìkìlọ̀, الله أكبر. ibi Ọlọ́run bá ti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọmọ Ádámà òun ni wípé ولا تضربوا لله الأمثال ẹ má fẹ́ nìkan wé mi, الله أكبر. ẹ má fẹ́ nìkan jọ mí, الله أكبر. ẹ má fẹ́ nìkan kẹ́gbẹ́ pẹ̀lú èmi Ọlọ́run ọba fàlà تضربوا لله الأمثال ẹ má wá pèjúwe kan olùsúnmọ́ kan tó súnmọ́ lọ́hùn. Ọlọ́run ò jọ ẹnìkan, الله أكبر. ẹnìkan ò jọ Ọlọ́run. الله أكبر. Àwọn èèyàn tẹ̀ dáṣà ń gbà mí pé Ọlọ́run mú wọn ó tán, Ọlọ́run ò jọ̀wọ́ náà. الله أكبر. ẹlòmíràn máa fi hàn sí ẹ̀rẹ́ pé sọ́tàn ọlọ́wọ́ òjọ́ ìwọ tó ń sọ̀rọ̀ òun gan ọlọ́wọ́ òjò ọgbẹ́ kò jọ lọ́wọ́ rẹ kò jọ bàbá rẹ Ọlọ́run ò jọ ẹnìkan kan, ẹnìkan kò jọ Ọlọ́run. ọlọ́wọ́ òjò nìkankan nìkankan Fala láti jọ ọlọ́run. tadribu lillahi al-amsala. fala tadribu lillahi al-amthal. Ẹ má fi ṣe ẹnìkan kan wé tẹnìkan kan. الله أكبر. Ẹ má fi ṣe ẹnìkan wé ti Ọlọ́run. Ó mọ̀ pé ọkùnrin kan kọrin ó ní iṣẹ́ Olúwa ju tàfà lọ. أعانكم الله. Ó rọ̀rọ̀ yẹn wí lẹ́gbẹ̀ẹ́ kan torí ọ̀rọ̀ máa ń ṣòro. الله Torí أكبر. àwọn kan gbà pé kò rí wí. الله أعانكم الله. Ibi tí ọ̀rọ̀ ti ní wàhálà nìyẹn. الله أكبر. Àmọ́ ní kọ́sídù ti kéèyàn máa ní ìkejì orí wí. الله أكبر. láti sọ́kàn kéèyàn máa ní kíníkíní ẹ̀ ní lẹ́mìí àbàbádé ẹni tó kọrin yìí ọ̀rọ̀ òun orí wí. Béèyàn ò bá ti ní ìkejì torí béèyàn bá ní ìkejì bó bá ṣe wù kí ọ̀rọ̀ ó dáa tó èèyàn ó rí ààyè ń bẹ̀. bí ò bá ti ní kíníkíní nínú bó ti lè wù kọ́rọ̀ dáa tó yóò mọ̀ pé ó sọ́dà wà nábì àmọ́ ó kù síbi báyìí ó kù síbi báyìí. Ó kàn jẹ́ pé bíṣẹ́ Olúwa ṣe ju tàfà lọ bẹ́ẹ̀ náà ló ju tàjẹ́ lọ. الله أكبر. bíṣẹ́ olúwa bíṣẹ́ ọlọ́run ti ju tàfà lọ Ọmọ wa fìyẹn sí o. bẹ́ẹ̀ náà ló ju tàjẹ́ lọ àmọ́ òun ò fi sí i Ó ju toṣó lọ, kódà ó ju toṣó lọ ó ju tàdáhùn ṣe lọ. tàdá gbogbo tí ń jẹ́ adáhùn ṣe iṣẹ́ ọlọ́run ju tiwọn lọ. Bẹ́ẹ̀ni torí bó bá ní ṣe Olúwa ju tàfà lọ kí ló dé tó jẹ́ pé tàfà nìkan ló wá dárúkọ. أعانكم الله. Títa ní ojú lọ. الله أكبر. Ọ̀rọ̀ yẹn da àmọ́ sọ̀mọ̀ pé àwọn búlàgáhù àwọn ẹni tọ́lọ̀ ń fún lẹ́bùn ká sọ̀rọ̀ kó dógóńgó bàlíìgù máa ń bẹ ẹni tó mọ̀rọ̀ sọ dógóńgó ń bẹ. àmọ́ kò sàbúrú nú ọ̀rọ̀ yẹn ẹnu yìí tèmi kàn rí ni pé kì í ṣe ṣẹlẹ̀ tàfà nìkan tọ́lọ́run jù lọ ولي الله تعالى. lójú tó ṣó lọ. فلا تضربوا لله الأمثال. Iṣẹ́ Ọlọ́run ọba kò ṣeé fi wé toṣó, kò ṣeé fi wé tàjẹ́, kò ṣeé fi wé tàfà. إن الله يعلم وأنتم لا تعلمون. Àbí wọ́n ti rẹ́ni kan tó rí rẹ̀ pé rí tí ó wà ní ó ṣe gẹ́gẹ́ bíi tọ́lọ́hún. Ó ṣe bọ́lọ̀ ń ṣe ó lè náà ṣe bí bàbá rẹ̀ ṣe ń ṣe, ó ṣe bí bọ̀dá rẹ̀ ṣe ń ṣe. Ó lè máa fẹ̀yìn ara yín wéra yín, má fẹ̀ nìkan kan wé Ọlọ́run. الله أكبر.
ṣé ọ wà lẹ́ni náà òun náà tẹ́ sọ́mọ̀ bíi tọ́lọ́run ni òun náà tẹ́ lẹ́lẹ̀ bọ́lọ́run ṣe tẹ́ ni iṣẹ́ ọlọ́run ojú tó ṣó lọ ojú tàjẹ́ lọ ojú tàfà lọ ojú ti wòlíì lọ. Inna Allah ya'lamu. Ọlọ́run ní nípa wípé èmi ọlọ́run ọba ni mo mọ̀. Wa antum la ta'lamun. Pátápátá aláìmọ̀lẹ́ jẹ́ gbogbo yín pátá ẹ̀ mọ̀ nǹkankan gbogbo omi tọ́lọ́run bá ti sọ̀rọ̀ ní ti máa ń fi ààyè wípé gbogbo ẹ̀dá ẹ̀ mọ́lẹ̀ adanijọ́ nínú kìí ṣe ẹ̀dẹ́ ènìyàn nìkan gbogbo yín ẹ̀ mọ̀ nǹkankan èmi ọlọ́run bá ní mo mọ̀.